àdìtàn. Ta ló lórí ọba Yorùbá? Ọ̀nà òrìṣà ní Aláàfin màmá kọ́ o. Ó ti tọ́délẹ̀ àdìtàn. Ta ló lórí ọba Yorùbá? Ọ̀nà òrìṣà ní Aláàfin màmá kọ́ o. Bàbá sókè tán àgù èèyàn parọ́ kò ní jù sáyé. Olórí ọba kò yẹ kó níyàn o. Ó ti tọ́délẹ̀ àdìtàn. Ta ló lórí ọba Yorùbá? Ọ̀nà òrìṣà ní Aláàfin màmá kọ́ o. Àkàndá alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Sòkòtò ọba ilẹ̀ ní agbe létí ẹ̀bá àjẹ́ láyà kẹkàn nígbò ibi tí ọmọ ní ọmọ ìyá Aláàfin pẹ̀lú Ọ̀nà òrìṣà. Ta ló lórí ládéládé? Ta ló lórí lọ́balọ́ba? Ta ní dorí ìtàn kodò? Ta ló fẹ́ fèrúgbà bùkún? Ta ló fẹ́ gbọ́mọ ọba fọ́ṣun? Kí ló dé tí wọ́n fi tí ọ̀jọ́ ra wéra? Epo ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀lérè ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ àṣà òjò kọ́nọ́gbá àwòdì òjèjò àfàyàfà kànrànjágbọ́n lè fojú ju agbárin kì í sokun àgbà fọsẹ̀wẹ̀ lè fojú jọ kọ̀ǹkọ̀ ní kì í ṣe kọ̀ǹkọ̀ rárá. Ẹ má fi obì gidi wábì dùn Ọ̀ọ̀ni jìnnà gédégédé s'Aláàfin ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ẹ̀kan ní bákan wá. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ẹni tó sọ ògúnlùtù ọ̀rọ̀ ló ní ká sọ ìdàrọ́lù ohun asọ́kùtàn ní mẹ́gún dìjọ́ rẹ́lẹ̀ torí ibi tó yẹ kí eégún ti jógbówó tó bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa ja ọ̀rẹ́ lọ ní kíká jẹ́jẹ́ ọ̀ká lọ ká kúkú kájọ. Àwọn onítànkìtàn lọ́wọ́ àti ọ̀ká nírò mọ́lẹ̀ níbi tọ́ka jókòó rẹ̀ sí tọ́ka sí jẹ́jẹ́. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ilé tí ń tòrò ọmọ àlè wọn ò tí ì dàgbà ni. Tá a bá wá rí ilé tí ń dàrú lọ́wọ́ a jẹ́ pé ọmọ ọkọ ọbẹ̀ náà ni ò tí ì dàgbà. Bọ́mọdé bá kọyán alẹ́ àgbà ó fìtàn balẹ̀ ọmọdé tó lọ́bẹ̀ bàbá òun ò níyọ̀. Ìtàn bíyà ìsìnkú ò nílé ọkọ lọ́fẹ́ gbọ́ ọmọ àtirò tọ́ra bàtà ẹsẹ̀ kan fún ìyá rẹ̀ ńlọ́fẹ́ gbọ́ kò bá kò gbé ọ̀rọ̀. Ọmọ tí ń sọjọ́ òbí tá a padìẹ kan fún dolórí adìẹ méjì ló ń ọ̀jẹ̀ òun lọ sọ ògúnlùtù ọ̀rọ̀ yóò sì fi ara balẹ̀ gba ìdárọ̀. Ògo ńlá tí sàláǹgbá pèsè ta ní pálàfin Ọ̀yọ́ lọ lórí lọ́balọ́ba òmọ̀tàn ní àbó ń pìtàn òǹkọ̀tàn ní àbó ń dorí ìtàn kodò lọ́jọ́kọ́jọ́. Ọ̀ọ̀ni Ifẹ̀ ló lórí ládéládé Ọ̀ọ̀ni òrìṣà ló lórí lọ́balọ́ba 99% ọmọ Yorùbá ló sì gbà pé bẹ́ẹ̀ ni àfi 1% ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin nìkan. Ọ̀nà méjì ló sì pín sí kì í sọ̀rọ̀ Aláàfin àti Ọ̀ọ̀ni òrìṣà nìyí. Ìjà Aláàfin pẹ̀lú gbogbo ọba ilẹ̀ Yorùbá ni torí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá wọ́n gbà wípé Ilé Ifẹ̀ làwọn ti ṣẹ̀. Kì í ṣèjà láàrin ọmọ Ọ̀yọ́ àti ọmọ Ifẹ̀ ìjà láàrin ọmọ Ọ̀yọ́ Aláàfin versus gbogbo ọmọ Yorùbá ni torí pé gbogbo ọmọ Yorùbá ló gbà pé Ilé Ifẹ̀ lórírun àwọn tí Ọ̀yọ́ ọba wá láti Ifẹ̀ ò ní kí wọ́n tètè wá sọ fún wa ayébáyé láti bá a kí ọmọ olówó ju bàbá ẹ̀ atọ́lẹ̀ dọ́lẹ̀ lọ́mọ tí lókìkí ju bàbá lọ. bọ̀tì kò ní burú kí ni ó sọ pé dọwọ́ ẹ̀ lérí kò ní burú kí bàbá ọkọ̀ dọwọ́ ọmọ òun lọ́rùn. Bí bàbá lọ́mọ bá kan ní ọmọkùnrin pẹ̀lú kóró ìsàlẹ̀ rẹ̀ méjèèjì tí ń mì àbí kò ní dàgbà títí kó fọwọ́ sọ̀yà mọ́jú orí òun ju bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ lọ. Ọ̀ọ̀ni òrìṣà jìnnà sí Aláàfin kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ. Àpọ́nlé la fi ń gbé gbàkejì f'Aláàfin igi mọ́ jìnnà sórí sánmọ́ jìnnà gédé ń gbé sílẹ̀ ẹgbẹ́ ń gbégbó àrífín àbí àjùmọ̀gbélé pọ̀ tọmọ ń jìjà àgbà pẹ̀lú bàbá ẹ̀ láì kìí ṣe àkọ́bọ́ nínú ọmọ. Àrífín ilé tó ń tẹ̀gbẹ́ gidi ni òun làásẹ̀ fún àbí bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ àní torí àwíjàre kí tó tán lẹ́nu àìtódò tọ̀ sí ní kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú
ilé ga nílé bàbá mi ò débé bí èèyàn bá lè jà ọ̀dàn iwájú òta lè bàbá ẹni gbèjà ẹni sakata pàrà làgbà sétọ́ bó bá ti ń yí láyé jù ó ti lọ́wọ́ kan àmọ́dé yẹ́mẹ̀yẹ́mẹ̀yẹ́mẹ̀yẹ́mẹ̀ gbẹ́kẹ́ ẹkùn olókèrèwé jèrò tọ́bọ̀lé famayọ jàbátá nílé òòrò jàbátá nílé òòrò jàbátá nílé òòrò òòrò ń kàn yùmùyùmọ́ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfáàsá ọ̀rọ̀ èébúkọ̀ ọ̀rọ̀ ìbínú ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ tí sọ bí nǹkan ti rí láìsí kọ́nu nǹkan ọ̀rẹ́ ìjà sáré béèrè pé mélòó kan lọ́wọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé His Imperial Majesty ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta kábíyèsí o ṣé lóòótọ́ ni pé Ilé Ifẹ̀ ní orírun wa èkejì ṣé lóòótọ́ Ọ̀rànmíyàn ni baba ńlá baba yín béèrè ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣé Odùduwà ló bí Ọ̀rànmíyàn ìkẹrin ṣé Ilé Ifẹ̀ l'Ọ̀rànmíyàn ti jáde tó bá jẹ́ pé náà ni ìdáhùn yín sí ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin then ẹjẹ́ àmọ́ bíi tí ìran baba ńlá yín ti ṣẹ̀ wá a lè mọ̀ wípé dandan ni ká tún ìtàn Yorùbá kọ bọ́tì bọ́ bá jẹ́ pé yẹ́sì lẹ fi dá mi lóhùn a jẹ́ pé àwíjàre kankan ò sí ń bẹ kankan ọmọ lọ́yọ́ jẹ́ sífẹ̀ ilé baba yín nílé Ifẹ̀ báwa jẹ́ ọmọ ọdún méjìdínlógún lọ́jọ́ ni bàbá yín ní ọ̀wọ̀ àtàpọ́nlé tèèyàn fún bàbá rẹ̀ ìlọ́yẹ̀kẹ́ ẹ fún àwọn tí ń tìyín pé ẹ̀yin lólórí lọ́balọ́ba ọ̀tá yín ni wọ́n ìdí ni wípé lọ́kàn tiyín nìkan ló ti rí bẹ́ẹ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá gbà wípé Ọọ̀ni Ifẹ̀ lólórí àwọn ìmáàmù Yorùbá jẹ́ ọ̀kan lára wọn. Yorùbá lónìí a ní 972 ọba aládé bàbá wa Aláàfin Ọ̀yọ́ olórí ọba Yorùbá. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ èmi ọmọ ìgbà tí bàbá ìmáàmù Yorùbá di bá a mọ̀ tán tí wọ́n fi sọ ní sakata pàrá pé ẹ̀yin lólórí lọ́balọ́ba bójú àkàtà bá léwó sẹ́nu adìẹ lọ́yẹ ká ti gbọ́ ìjọ tọ́ sí àtọ̀ ilé kọ́yọ owó alágbàfọ̀ ìrẹsì ń pàkúta sẹ́nu àtọ̀rọ̀jẹ lọ́yẹ ká ti gbọ́ ojú làgbà yà àgbà tí ó tó létò lókè yánu being the head of Ọ̀yọ́ Empire tó pé ẹ̀yin lólórí lọ́balọ́ba òótọ́ ni pé Ọ̀yọ́ ni wọ́n ti ń ṣàkóso ilẹ̀ Yorùbá láwọn àsìkò kan bọ̀tì Ilé Ifẹ̀ òfìgbà kankan sí lábẹ́ àkóso Ọ̀yọ́ rè àfìgbà tí èbó pínlẹ̀ Yorùbá sí provinces bàbá ṣẹ́gẹ̀gẹ́ ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò àmọ́ Yorùbá ní Ilé Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ kankan kò gbọdọ̀ sí ìdàsókè sí Ilé Ifẹ̀ ẹni pé bí wọn ò bá yí ìtàn padà lọ́la o ìtàn ṣe àkọsílẹ̀ rẹ̀ pé b'Aláàfin Ọ̀yọ́ bá wàjà bí ẹ̀yin bá lo 200 ọdún láyé níní o kòkòkò làbọ̀gùn kòkòkò làrọ̀ tá a lè ṣùgbọ́n b'Aláàfin Ọ̀yọ́ bá wàjà tá a fẹ́ fi Aláàfin Ọ̀yọ́ tuntun jẹ wọ́n ní ètùtù tí wọ́n fi dàṣẹ sí fún Aláàfin tuntun nílé Ifẹ̀ àbí ọ̀bá rí bẹ́ẹ̀ Aláàfin tuntun ò tí ì láṣẹ lẹ́nu Ọọ̀ni jìnnà s'Aláàfin bẹ́ẹ̀ ní síwájú Ọ̀yọ́ bẹ́ẹ̀ nìtàn Yorùbá ṣe àkọsílẹ̀ rẹ̀ pé Ọ̀rànmíyàn ti jẹ ọba ní Benin Kingdom lẹ́yìn ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá rí ti Ọ̀yọ́ Elédùn ìyẹn túmọ̀ sí pé ọba Benin ju Aláàfin Ọ̀yọ́ lọ ojú ẹsẹ̀ tí wọ́n dá Ọ̀yọ́ sílẹ̀ kọ́ ló di empire ìlú Ilé Ifẹ̀ sì ti wà thousands years ago bó o wá lọ́yọ́ ó sì jẹ gàba lórí ilé bàbá rẹ̀ lórí orírun rẹ̀ gbogbo ẹni tí ń parí ìtàn bẹ́ẹ̀ kó mèsì ọ̀nà ọ̀panu ẹ̀ mọ́kọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ láéláé mo sọ níjọ́ òní yìí orí ọba Lámídì Adéyẹmí àtọba Adéyẹyè Ògúnwùsì kan níjà ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ọba Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì tí í ṣe bàbá kábíyèsí Ọláyíwọlá Aláàfin Ọ̀yọ́ tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọba Sir Titus Adésọjí Tadéníkáwò Adérẹ̀mí àtọba tẹ́lẹ̀wá rẹ̀ Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí kẹta ní ń bọ̀ ní rìṣáájà ọ̀fẹ́ ránró ọba Lámídì Adéyẹmí fẹ́ gbẹ̀san bàbá rẹ̀ sí àforóyàró kì í jẹ́ kó rọ́ tán káfí kàṣàkà kì í jẹ́ kíkà ó tán bọ̀rọ̀ ọ̀rẹ́ mi dà mí wọ́n dà tì mí ọ̀dà yọkàn wulẹ̀ di púpọ̀ ni Ọọ̀ni kọ́ lọ ṣe Aláàfin Ọbáfẹ́mi Awólọ́wọ̀
pẹ̀lú ẹgbẹ́ action group lọ́rọ̀ Aláàfin Ọ̀yọ́ lóyè ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kí ló ṣẹlẹ̀ kí ni tó bá ṣe kábíyèsí sọ̀pọ̀tì ẹgbẹ́ alátakò against ẹgbẹ́ action group ẹgbẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́dún 1953 ẹgbẹ́ Nnamdi Azikiwe ní bàbá bá lọ ìyẹn National Council of Nigerians and the Cameroons NCNC tó sì jẹ́ pé ní kálukú olóṣèlú ló di region tiẹ̀ mú action group ló dominate West Northern People's Congress NPC ló dominate North NCNC ló dominate East ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kò gba ti action group pẹ̀lú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni ò sì fi bò àti wá ṣe é wọ́n gbáyé mọ́ gbọ́rùn apá ọlọ́run ọ̀gá ìjà ń lọ lábẹ́lẹ̀ ìkùnsínú ń lọ lábẹ́lẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àtàláàfin gbógun ti ra wọn agbára ìjọba ń bẹ lọ́wọ́ Ọbáfẹ́mi ó sì san gbogbo ọ̀nà láti dín agbára Aláàfin kù gbogbo ibi tọ́wọ́ ń gbà wọlé fún baba ni wọ́n dín wọ́n yọ ọ̀bẹ ti sálárì Aláàfin wọ́n gbé sálárì Aláàfin sí £650 wọ́n yọ ọ́ kù gẹ́gẹ́ bí alága Ọ̀yọ́ Divisional Council wọ́n fi Ọlábọ̀dé Àkànbí Thomas rọ́pò rẹ̀ lẹ́yìn ọmọ Ọlábọ̀dé tí mo sọ ní àlẹ́ olóyè Bọ̀dé Thomas tí gbogbo wa ń gbọ́ títí dòní the Nigeria First Minister of Transportation lẹ́yìn ẹ̀ ló jẹ́ Minister of Works òun tó ní Minister of the Colony and the Protectorate of Nigeria agbẹjọ́rò tó gbóná yanranyanran ní ìlú London ló ti nímọ̀ nípa òfin ọgbọ́n sásá bíi àṣàrùn akọni níwájú adájọ́ ó wà lára àwọn tó kojú ìbò amúnisìn pa gbọ́dọ̀ níjọba àwa ara wa òun pẹ̀lú Rotimi Williams àti Chief Rẹ̀mílẹ́kún Fani-Káyọ̀dé bàbá Fẹ́mi Fani-Káyọ̀dé ni wọ́n jọ dá lọ́fẹ̀m sílẹ̀ lọ́dún 1948 ó jẹ́ balógun Ọ̀yọ́ lọ́dún 1949 ó kú lọ́dún 1953 November 23 1953 ṣé bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú bí ó sì ń tó ṣe ẹ̀sẹ̀ kì í déédéé ṣe lásán November 22nd 1953 ọjọ́ ńlá ọjọ́ ọmọnì gbàgbé nínú ìtàn ìgbésí ayé ẹbí Thomas ó kú ọ̀la tí Bọ̀dé Thomas ó jáde láyé nìkan ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé wọ́n ti gba ipò alága ìgbìmọ̀ lọ́wọ́ Aláàfin fún bọ̀tì Aláàfin ṣì wà nínú ìgbìmọ̀ ṣùgbọ́n kì í ṣe alága Bọ̀dé Thomas wọlé ìgbìmọ̀ ní November 22nd gbogbo èèyàn dìde láti yẹ ẹ sí gẹ́gẹ́ bí alága Aláàfin Ọ̀yọ́ nìkan ni ò dìde ẹ̀rọ ìbámọ̀ kọ́mọ wulẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìbámọ̀ kọ́mọ wo bẹ́ẹ̀ kọ́mọ bá ìpàdé ẹ̀ lọ jẹ́jẹ́ pé ẹni tá a nà lára ń ta Bọ̀dé kọjú sí Aláàfin kí ló dé tí ẹ̀yin jókòó kalẹ̀ nígbà tí mo wọlé kí ló dé sẹ́ẹ̀lì fún mi ní ọ̀wọ̀ àti àpọ́nlé tó yẹ why were you sitting when I walked in why can't you show me respect àrífín ìlànà lọ́dọ̀ Aláàfin èsì Aláàfin kàn ní pé ṣé èmi ló ń gbó mọ́ báwọn èmi ló ń gbó mọ́ bí ajá báwọn Aláàfin òwújù báyìí lọ tìmí tiyín tòótọ́ ti parí lẹ́tà Bọ̀dé Thomas gbó bí ajá láti ọjọ́ náà títí tó fi jẹ́ ìpè Ọlọ́run níjọ́ kejì November 23 1953 nínú ilé ẹ̀ tí ń bẹ ní Yaba ìlú Èkó wọ́n gbé e dẹ́jẹ̀ gbogbo fún ìtọ́jú bọ̀tì àìsàn lárí wọ̀ Bọ̀dé gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àwọn Awólọ́wọ̀ gbà pé ejò ọ̀sà ìlọ́wọ́nú wọ́n gbà pé ọ̀sẹ̀ yẹn ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì àbí ọwà ṣòro mọ̀ bí o àjẹkí lánàá ọmọ kú lónìí ta ni ọmọ pé àjẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ bẹ́ẹ̀ yàn ti ẹ̀rẹ́gẹ̀ lẹ́nu rẹ̀ action group ti kan ru Aláàfin sínú Aláàfin ń bá wọn jà òun náà ò sì fi pamọ́ nígbà tí wọ́n fẹ́ dìbò local government lọ́dún 1954 gbangba lójú táyé ni Aláàfin campaign fún ẹgbẹ́ òṣèlú NCNC ó sọ̀pọ̀tì Nnamdi Azikiwe fúlì láti against ẹgbẹ́ action group tí gbogbo Yorùbá fi ọwọ́ sí ní táìmù yẹn wọ́n rí Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí alátakò wọ́n wá rò
rò ó pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ńgbà tí àwọn dẹgbẹ́ ọmọ Yorùbá sílẹ̀ lọ́dún 1953 Aláàfin Ọ̀yọ́ ni wọ́n fi jẹ Grand Patron ó sì àfẹ́ẹ̀tì àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìdí ni pé sí sọ̀pọ́ọ̀tì tálàfin sọ̀pọ́ọ̀tì NCNC ó fún NCNC lágbára láti rí ọwọ́ mú ju Action Group lọ kò sì tún fún wọn láǹfààní láti ní ìbò tó yẹ láti win ní federal election ojú láì nírú ẹnu láì níyọ̀ Action Group ó ti dá ọ̀tá wọn mọ̀ kò sì yẹ kí àwọn ọjọ́ ní àjọṣepọ̀ mọ́ láíláí ni wọ́n fi lé Aláàfin Ọba Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì kúrò lórí ipò wọ́n dethrone ẹ̀ ní July 1955 kẹrin tí ọba mọ̀ tán panu mọ́ ìdènà tálàfin kú bàbá yèyé fi ń sọ ọ́ ní gbangba pé òṣèlú ló jẹ́ kí wọ́n dá òní mọ̀ àti pé Ọ̀yọ́ lè gbómọ̀ lólórí ńgbà tí wọ́n dé kábíyèsí tó ń rìfáàsì sálárì gbogbo ẹlẹ́mí Àkàndá ó tú sí gbangba ṣé ẹ gbàgbé pé mo ní ìpadàbọ̀ ọ̀ràn mẹ́yàn ní mí níṣẹ́ ni mo kàn wá yanjú àwọn ọ̀rọ̀ kan tó díjú èèlò ní sálárì Aláàfin èèlò ní tọ̀ọ̀ni Aláàfin Ọ̀yọ́ ní gbowó jù ní tòótọ́ 4,200 pounds ní gbà Aláké Ẹ̀gbá ní gbà sí kejì 2,250 pounds lówó tiẹ̀ Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde ní nọ́mbà 3 1,700 pounds ní gbà Ọba of Benin ní nọ́mbà 4 with 1,650 pounds Ọ̀ọ̀ni Ifẹ̀ ní nọ́mbà 5 1,440 pounds lówó Ọ̀ọ̀ni láàrin ọdún 1920 sí 1921 ṣé ìyẹn wá sọ Aláàfin di olórí lọ́balọ́ba pàápàá kò nítumọ̀ because ńgbà tí ìbò dé wọn ọmọ ipò tí Ilé Ifẹ̀ wà nínú ìtàn Yorùbá ní kété tí wọ́n mọ̀ náà ni wọ́n ṣe àtúnṣe nínú tó fi jẹ́ pé lẹ́yìn tí wọ́n kó Nàìjíríà papọ̀ ní January 1st 1914 ìpàdé àkọ́kọ́ tí wọ́n ṣe ní Ọ̀yọ́ lọ́dún 1937 Ọọ̀ni Ifẹ̀ lè bóyàn lólórí àti alága gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá délé dóko fọ́tò kókó nìyé kìí parọ́ Àwùjalẹ̀ Ìjẹ̀bú ń bẹ níbẹ̀ Ọba Daniel Adésànyà Aláàfin Ọ̀yọ́ ń bẹ láàrin wọn Ọba Síyànbọ́lá Ládìgbò lóde first Sàbí H Bọ́dílọ́nù ń bẹ láàrin wọn tó jẹ́ gómìnà Nàìjíríà Ọba of Benin ń bẹ níbẹ̀ Ọba Àkẹ́ńsọ́ àkọ́kọ́ Ọba Aládàpọ̀ Adémọ́lá Aláké Ẹ̀gbá Làǹdí ń bẹ láàrin wọn Ọba Titus Adésọjí Adérẹ̀mí ni wọ́n yàn as permanent chairman Yorùbá Council of Obas kí ló wá dé tí kú bàbá yèyé ń bá kádàrá jagun Your Imperial Majesty ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọjọ́ wo lẹ fẹ́ járọ̀ lọ́ wálé ó ní kò yí ó sinmi ogun lílọ ọjọ́ wo lẹ fẹ́ gbé orí fó lórí gan ọjọ́ wo lẹ gbà pé àràbà ni bàbá èèyàn abálábà ni bàbá lọ́jọ́kọ́jọ́ kí ló dé tẹ́ ẹ fi ń ṣàyédá ìtàn kí ló dé tẹ́ ẹ fẹ́ kí ìtàn Yorùbá ó fi fọ yín kí ló dé tẹ́ ẹ fi ń gbógun ti Ilé Ifẹ̀ kí ló fa supremacy wá ìtẹ́ fi ń jìjà àgbà ọba Síjọ́ Adégan lẹ̀ ń bájà ní gbogbo ọba tó bá ti jẹ nílùú Ilé Ifẹ̀ ọ̀rọ̀ tiwa ni pé lẹ́yìn tó bá Síjọ́ Adé Olúbùṣe ti sùn pẹ̀lú àwọn baba ńlá wọn ògo tán ọ̀tẹ̀ tán dókòó dópin nínú tí gbogbo ọmọ Yorùbá fi gbàlù tí wọ́n ń jò ní kété tó bá dé yẹyẹ ní Ìtògúnwùsì gorí àgbèrè Oòduà ìrìnàjò àláfíà lọ́bẹ̀rin ìtànmọ́pọ̀n ó ń wá ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá káàkiri ọwọ́ abayín lọ́yọ̀ọ́ pé kẹjẹ́ kéjà ọdún mọ́dún ọ̀tán kálàáfíà ó jọba ohun ọmọ ìpinnu níbí ni ọ̀kan ta ìmọ̀ wáhù òwú mẹ́kẹ́mi Àkàndá ó dá sí i tó báyìí o bọ̀tì torí pé mẹ́ẹ̀ni ẹ̀ pé ẹ̀yin ló lórí lọ́balọ́ba n ó kóòtù ọ̀rọ̀ yín n ó sì kóòtù ọ̀rọ̀ Ọba Síjọ́ Adé Olúbùṣe kejì n ó sì parí ọ̀rọ̀ mi wí fáyé pé ẹ̀yin méjèèjì ń jà àwọn òpònú èèyàn kan ní òsì ń tọ́jọ bẹ́ẹ̀ wọ́n ní èmi ni mo fẹ́ dá ìjà kalẹ̀ ìjà kan lè kọjá èyí ni mo ní ṣé ìjà kan lè jù yín lọ ni wọ́n béèrè lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Adéyẹmí Lámídì pé kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àtọ̀ọ̀ni Ifẹ̀ kábíyèsí said and I quote let me put it this way
My relationship with traditional rulers generally is cordial, but since you singled out the Oni of Ife, you should have your reasons. I think he is in a better position to answer that question. For me, I have no problem with him at all, as long as everybody knows his limit of authority. During the maiden meeting of the Southwest governors and prominent traditional rulers held at Government House, at the meeting, the Oni openly affirmed that there was no misunderstanding between him and the Alaafin, and he praised me to high heavens. But in January 2009, about 4 months after that maiden meeting, the same Oni at the centenary celebration of Chief Obafemi Awolowo at the Muson Center, Lagos, used his prepared speech to descend on my person, my office, and my ancestors. Ẹ̀yin sì lọ́ọ̀ni ọ̀bá láàfin jà. Wọ́n béèrè lọ́wọ́ ọba okùn Adéṣẹ́jú Adé pé kí ni ìrẹ́pọ̀ tó wà láàrin ẹ̀yin àtàláàfin Ọ̀yọ́. I was not close to him. Prince Adeyemi was brought to me by Chief Ashamu to help him ascend the throne. I had never met him before that time, but I was told he was working as a clerk at the great Nigerian insurance company. They brought him, Adeyemi, for me to help because I was the closest friend of the then governor of the Western region, Governor Colonel Robert Adeyinka Adebayo. At that time, I did my best, not really for him, Adeyemi, but for Ashamu, who was a friend that brought a young man for her. I was at his installation because I was invited by the governor. With me, there is no problem. If Alaafin comes in here today, I will entertain him. I don't know what he thinks about me, but here, every traditional ruler is welcome. Ẹ̀sìn lọ́ọ̀ni ọ̀bá láàfin jà. Ìjà ìwo ló tó jòyè lọ. Lórí ọ̀rọ̀ ìmọ̀ ìlàgbà ìwọ làgbà. Lórí ọ̀rọ̀ ta ló lórí ta ni kì í ṣe olórí. Tó fa rúkè rúdò tó fa gbọ́n mi sí omi odò. Aláàfin ò ní wọ́n kún. Ọ̀ọ́ni rìṣà ò ní gbà á láàbọ̀. Aláàfin gbà pé òun ló lórí lọ́balọ́ba. Ìdísìnú tó mú èmi fọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀. Ká sọ ọ́ kọ́tán lẹ́ẹ̀kan. Kẹ́yìn àgbà ó lè mọ ibi tẹ́ ẹ ti máa kọwọ́ bọ̀ ọ́. Kẹ̀sì mọ ibi tẹ́ ẹ ti máa dá sí i. Bẹ́ẹ̀ bá lè rí báwọn yanjú. Oore ńlá lè ṣe fúnra Yorùbá. Gbọ̀ntálàfin Ọ̀yọ́ wí. Kí n tó fọ̀rọ̀ ní àná. Ọba Síjú Adé kásí ọ̀rọ̀ mi. The issue of who is supreme among the Obas is a 20th century phenomenon. No Oba can say is greater than Alaafin. Up till now, there is no Oba who has come out to make such claims. They only use surrogates. If any Oba wants to attack the Alaafin, he uses a baale or another inconsequential element to do that. Whereas the Alaafin has come out openly to say he is the head of the Yoruba Obas, and nobody has controverted that. Tí mo sì mọ̀ pé lẹ́yìn èyí, kábíyèsí ó sì mi agbájá tó rọ́bà Síjú Adé Olóbòsè kejì ti yanjú ẹ̀ kó tó lọ. Ìkéde. Wá kí ló ní bẹ́ẹ̀ sọ? Ìkànnì wá fún ìní ló wá. Ẹni fún wa láàrin yẹn. Àkọ́rọ́ ni pọ́ìn mi sọ. Àtàlówà ní ọwọ́ sí ọwọ́. Ẹyin mi sá. Àtàlówà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, mi ò mọ̀ ni. No. Ọ̀nìrì. Ọ̀nìrì sá. Queen ni. Bẹ́ẹ̀ni sá. Sultan ni. Bẹ́ẹ̀ni sá. Igbákejì wọn ní North ní iṣẹ́ ọ̀bọ̀nù Aláàfin yìí ni. Kò sí máa fún ẹ máa gbé fún ìkẹ́ lọ́ máa yá lọ́hùn. Ọba wo ló? Lọ́kẹ́ tọ́jú àlejò tọ́jú olé. Lórí aládé. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Tí ọmọ rúmọ rẹ̀. Àwọn ò kí lọ ní bẹ́ẹ̀ sọ? Sample lábẹ́rẹ́ yẹn. Ọba wo ló? Fún ìlú ọba nìyẹn. Aláàfin tó ń wí nìyẹn. Àwọn olùwà ń wí. Ọba Benin ó jẹ Aláàfin lọ. Olé Oòduà. Máa gbé fọ́tò márùn-ún yẹn fún ẹ, mo fún ẹ níyẹn, máa tún fún ẹ lélẹ̀ náà. Kò sì máa gbá àwọn yẹn lọ náà.
ibi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó ń pariwo wàá rí kó òun ń lo ọ̀ràn yàn kò sí tó jẹ́ ọ̀ràn yàn ọ̀ràn mi yàn ló wà ṣùgbọ́n òun rà á ṣe ọdọ́gbọ́n torí ọ̀ràn mi yàn fún ògbà bẹ̀ yẹn rí ibi Joshua wí yẹn Governor Nigeria ní 1924 when the Prince of Wales was visiting only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Oyo people and laugh. Archives. Archives. Copy of one. I've any document that is true. Okay, sir. Pé kò tẹ̀ sí tó Aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. Ọba wo ló. lọ́kẹ́ nígbà tó ní sí gómìnà Nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní Gazette Federal Gazette mú kàn wá Federal Government Gazette 1903 February 28 gómìnà Nàìjíríà wá sí Ifẹ̀ wá invite Ọọ̀ni ẹni tó lè wà lórí ìjọ náà grandfather tèmi. àrólé Oòduà. pé ọba ń jà lórí Adélèkò ẹ̀kọ́ Ọọ̀ni wá torí council Èkó council Nàìjíríà ìjọ náà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé. lórí aládé. Ọọ̀ni wá ní ó sọ fún ìwé pé Ọọ̀ni kan jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde. ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara 1000 cow. sùmọ́lẹ̀ sùmẹ́ni. lọ́kẹ́ ọ. ó ní kí lọ́ọ́ ní súnfẹ́. ó ló òun á wọ coat òun á wọ láti bí òun á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́ẹ̀dẹ̀ coat ẹ̀ wá sẹ́ẹ̀dẹ̀ railway ẹ̀kọ́ ẹgbẹ́ gómìnà ló wà improve on that ó lọ àní kí wọ́n fi hammock gbé. lórí aládé. lọ́kẹ́ ọ. ó wà ní gazette ó wà rú ọ ní physically. lọ́kẹ́ ọ. fún Ẹdẹ nítorí àwa interest yẹn nú ẹ̀ láti gbà pé òfò ní gbogbo àwọn ìjọba tó ń pariwo yẹn. All traditional rulers from Warri to Lagos, from Asaba to Lagos, through here, all of them vacated their palaces. One vacate palace will only outside the walls of their palaces. Àwọn òyìnbó yẹn àwọn òyìnbó tó ń run government jọ náà wọ́n ó wà mẹ́ pé even the Aláàfin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. àrólé Oòduà. lọ́kẹ́ ọ. the information máa pe get to him pé. onírìṣà kì í jáde kúrò láàfin very interesting Ọọ̀ni wí fún gómìnà Nàìjíríà ní February 28, 1903 pé kòǹgó tó lè jáde o màálù òdòdó kọ̀ọ̀kan ni wọ́n gbọ́dọ̀ pa sí odò kọ̀ọ̀kan tó wọ́n gbà kọjá gómìnà ló ń ra màálù 1000 kan very interesting but èyí tó jẹ́ pabambarì jù nínú ẹ̀ ni pé gbogbo ọba pátá ló kò láàfin including the Aláàfin Ọ̀yọ́ nítorí pọ̀ ní rìsá jáde kò láàfin ó dìgbà tó ní bá tó padà sáàfin kí wọ́n tó lè wọnú ààfin padà ẹ̀rí ìwòlẹ̀ tí wọ́n ń wá kiri pé Ọọ̀ni rìsà ló lórí ládéládé jákèjádò ilẹ̀ Yorùbá porongodo tí gbogbo ẹni tí ń pa Aláàfin Ọ̀yọ́ ló lórí ládéládé kí wọ́n pa ẹnu wọn mọ́ títí ayérayé ni Ilé Ifẹ̀ ti wà for thousands years ago 1832 ni wọ́n dá ìlú Ẹ̀pẹ́ sílẹ̀ àgọ́dọ̀ Ọ̀yọ́ tó di Ọ̀yọ́ Aláàfin lónìí 1837 ni wọ́n ṣe ìṣẹ̀dálẹ̀ rẹ̀ àbẹ́ẹ̀jìyàn ni kò sí èyí tó kan bá ẹni ìtàn Ògúnwùsì lórí ìta lórí lọ́balọ́ba bọ̀tì gẹ́gẹ́ bí àrólé Odùduwà tá
tá a sì bá apá ònírì ṣàkí dédé jáde afẹ́ kí kábíyèsí ó dín òdélé lọ́kù mo pé ẹ má rèlú òkè òkun o mo sọ pé ẹ má kópa nínú ìdàgbàsókè ìlú bọ̀tì kábíyèsí ẹ má lọ òde tí ẹnikẹ́ni bá pè yín sí mọ́ ilé ìjọsìn tàbí ayẹyẹ káyẹyẹ bàbá gbogbo Yorùbá gbọ́dọ̀ máa wá yàn kiri wọ́n gbọ́dọ̀ máa wálé wá bá bàbá ní ìwé Reverend Samuel Johnson ńlọ confuse ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ìdí ni pé gẹ́gẹ́ bí ọmọ bíbí Ọ̀yọ́ ó fa ìtòònù ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá láti fífọ̀ Ọ̀yọ́ Aláàfin àti Aláàfin Ọ̀yọ́ fúnra ẹ̀ ìdènà táwọn èèyàn kan fi ní fẹ́ẹ̀kì ni èmi ò pé fẹ́ẹ̀kì ni o bẹ̀tì ó wà bàyíàsì lórí ẹ̀ mo kà á mo rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wúlò nínú ẹ̀ bọ̀tì ó bẹ̀ẹ̀sì ẹ̀ lórí Ọ̀yọ́ ju bó ti yẹ lọ. I mean the history of the Yorubas by the Reverend Samuel Johnson. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ èyí tí ń bẹ lórí social media lọ́wọ́ náà ní Tóyìn Máyégún fi Wàsíù Àyìndé jẹ kò sí ń tọ́kàn yàn púpọ̀ lórí rẹ̀ ẹni ó bá wo kábíyèsí kọ̀ọ̀kan ló lè fi joyè bọ̀tì bàbá ń sunkún ó yẹ ká máa ríran ìka tọ́tọ́ sí mú ni ẹja kè sí mú ká mọ̀ torí páyé dayé ọ̀làjú dojú egbò délẹ̀ kábíyèsí o Your Imperial Majesty bá mi Aláàfin Ọ̀yọ́ ẹ lè fi oyè kóyè dánilọ́lá kò ṣe nǹkan kan bọ̀tì àṣìlẹ̀ Yorùbá ń pè lábọ̀ wá bá béèyàn bá dami síwájú kò ní tẹlẹ̀ tútù kí láǹfààní Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tó fi dìsáàfù Máyégún of Yorùbá land estate àǹfààní mẹ́ta tó ṣe fún ìran Yorùbá lápapọ̀ yàtọ̀ sí pọ́ jẹ́ olórin amọ́lódùn ọmọ ẹgbẹ́ òṣèlú APC Máyégún ilẹ̀ Yorùbá pọ̀ ju Wàsíù Àyìndé lọ ṣe ló dàbí òrùka wúrà nímú ẹlẹ́dẹ̀ òun gan ló jẹ́ kí n wá gbà wípé lóòótọ́ kò sí tówó ṣe tì lóde òní Wàsíù Àyìndé kẹ̀ ayé èwo ni Wàsíù Àyìndé mọ́gán tó fi dìsáàfù Máyégún àbí tọmọ gbégbé ìlú Ọ̀yọ́ tó fún ní scholarship lọ sí yunifásitì ẹ ṣe fún ní amúlòdùn of Yorùbá land tàbí Máyégún of Ọ̀yọ́ kingdom wọn lè ní Wàsíù Àyìndé ò gbọdọ̀ tẹríba fún ọba Yorùbá kankan mọ́ ilèmi Àkàndá bá ní kọ́ mọ́ lọ sífẹ̀ o kọ́ yé abuyẹ̀ ẹ̀pẹ́ ilé Ifẹ̀ dání ìgbàkigbà tó bá fìlì ẹ̀ kọ́ dà á sílẹ̀ kọ́ fẹsẹ̀ sí ìkọ́sùn òbí mẹ́tàlá Wàsíù Àyìndé dá kó délé Ifẹ̀ kọ́ mọ́ dọ̀bálẹ̀ bó ṣe kí wọ́n dojú ẹ̀ délẹ̀ láàfin kábíyèsí ọba Adéyẹyè Àkàndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ọjọ́kọ́jọ́ tí Wàsíù Àyìndé bá na ọwọ́ sí tẹ́ ẹ̀ bá kan ní ọ̀pá àṣẹ lórí gbogbo ọmọ Ilé Ifẹ̀ ló máa bínú sí irú àrífín wọnú ẹ̀gbin oníyọ̀rọ̀ àrífín ilé tó ń tẹ́gbẹ́ àdàpọ̀ òwò tó ń tiyà ìwọ ojú mi èmi ojú ọ́ ṣé kìí jẹ́ kẹ́ni àjọ ń gbélé ọ̀bọ̀wọ̀ fún ni nàní jájá mọ́ṣáláṣí nàní Wàsíù Àyìndé ilẹ̀ Yorùbá tàbí nínú ìtàn Yorùbá kókó aṣọ tiẹ̀ nílé Aláró oyè Máyégún tẹ́ fi Wàsíù Àyìndé jẹ kìí sóye ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ kìí sóye ìdílé Wàsíù ò sì bá Ọ̀yọ́ tán bè kankan olóyè tí ọba ní forí balẹ̀ fọ́ọ̀ni kọ́mọ wọlé lọ sáàfin ọdẹ olórí ládéládé ilẹ̀ Yorùbá nù tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ n ó kì í da ọ̀rọ̀ mi bákọ̀ ẹ mà mí mo tún lè fa ayọ̀ nígbàkúgbà ẹ láìkí péèjì mi lórí Facebook. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis
ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kí ẹ wà ní Spain kí ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o.